àti olùgbàlà. máa wí pé kábíyèsí o ọba tíjà rẹ̀ mọ̀nẹ́mọ̀nẹ́ kó tó mọ̀nẹ́ dídí ìdáyé bàbá mọ̀yànmọ̀yàn kó tó mọ̀yàn. ó ṣe màmá wí pé Elédùmarè lọ́ba àwọn ọba tí dé nígà lọ́jọ́ gbogbo òrùn tí ń ṣiṣẹ́ ọ̀sán bàbá mi abọ́lọ̀rọ̀ béèrè ọ̀rọ̀. ó gbọ́ orí pé the difference is clear tí Jésù yìí yàtọ̀ orin ègún kọ́lé yìí ìjálá Jésù láti ọba alágbára ni Ògún ni wọ́n pè ní olómi lẹ́fẹ̀ ìjẹ̀wẹ̀ ọ̀làsán lẹ́bi màá bí màá bóra ẹranko burúkú àyòjú pípọ́n kankan ṣùgbọ́n ti Jésù yìí ọba ńlá alágbára ńlá ti dá sọ̀rọ̀ kò ní ní ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ló fi ṣètò gbàlà àfẹ́yìn. ó ṣe ṣó máa wí pé Ògún ó àtàwọn òrìṣà tó kù wọ́n jẹrà tẹ̀yìntẹ̀yìn Ògún kò jẹrà tẹ̀dọ̀tẹ̀dọ̀ Ògún kò jẹrà torí Jésù olùgbàlà mi nìkan ló kú tó sì jíde ọba ńlá àpáńlá tó sòlé ayérò ọba bàbá mi ṣẹ́gun ṣẹ̀tẹ̀ lọ́jọ́ ìjà. alóore ìgbàládùn náà o kí ni ikú Jésù ní ṣe pẹ̀lú kàlẹ́ndà tá ń lò láyé ó yẹ ká lè yànnà náà ọ̀rọ̀. òótọ́ níbẹ̀ náà ni gbogbo olóríire tí ń kọ́ mi ìjà gbogbo ọmọ ọlọ́run láyé mo fẹ́ kẹ́ mọ̀ pé Jésù Kristi lọ́ba àwọn ọba ní gbogbo ayé korongodo ni ṣé mọ̀ wípé gbà tí Jésù olùgbàlà ò tí ì dé kàlẹ́ndà kan ní gbogbo èèyàn ń lò táwọn sí ibi fọ́ọ̀kì àṣàyẹ ìgbà tí Jésù olùgbàlà mi kú tó sì jíde ní kàlẹ́ndà gbogbo ayé pátá yí padà kéde Ìtàló kéde Amẹ́ríkà kéde Saudi kàlẹ́ndà kan ní gbogbo wọn lò korongodo ni alóore ìgbàlà níbi 2000 after death. alóore ìgbàládùn náà àní kí tún ní kú Jésù ní ṣe pẹ̀lú ọjọ́ tí ń bẹ nínú ọ̀sẹ̀ tá ń lò nílẹ̀ Yorùbá kí gbogbo ayé ó lè bá a mọ̀. sọ́mọ wípé Elédùmarè lọ́ba àwọn ọba ni gbogbo Yorùbá pátápátá ló gbàgbọ́ pé Jésù Kristi lọ́ba tó tóbi lọ́ba ni ìyẹn fi sọ gbogbo ọjọ́ tí ń bẹ nínú ọ̀sẹ̀ pátá látinú Bíbélì sọ́mọ pé ọjọ́ Ajé olólóyìnbó pè ní Monday ọjọ́ Ajé láyájọ́ ọjọ́ tí Jésù olùgbàlà lé àwọn tí ń ta tìrà kú nínú tẹ́ḿpìlì sọ́mọ pé ọjọ́ Tuesday Yorùbá wo sunsun wọ́n pè é lọ́jọ́ ìṣẹ́gun ó láyájọ́ ọjọ́ tí Jésù olùgbàlà mí gùn kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerúsálẹ́mù tí gbogbo ayé wá ń ké òun sánà sórí ọjọ́ Wednesday ẹ mọ́ gbọ́ ó láyájọ́ ọjọ́ tí wọ́n mú Jésù olùgbàlà tí wọ́n fẹ́ lọ mú pa gbogbo ẹ̀ ló dàrú gbùdùgbù Yorùbá wá wò sunsun wọ́n pe Wednesday lọ́jọ́rú ọjọ́ tí gbogbo ẹ̀ dàrú ni ó wá rí ọjọ́ Thursday ó ní wọ́n pè lọ́jọ́bọ̀ wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yìí ó ọjọ́ nǹkan ni wọ́n mú Jésù olùgbàlà mi ọba rẹ̀ ọba ayérayé wọ́n mú bọ̀ wá sínú gbọ̀ngàn láti wá ṣẹ́jú ẹ̀ ọ̀rọ̀ ọjọ́ Ẹtì òun lọ́jọ́ Friday ọjọ́ tó lágbára tó sì lágbára gan ni agbára tó sórí ayé rẹ̀ wọ́n mú Jésù olùgbàlà mi wá sórí ìdí àgbélébùú níbi agbárí láti wá pani ọjọ́ náà kan ni Yorùbá gbà pé ọjọ́ Ẹtì gbogbo ẹni tó bá fẹ́ bẹ̀rẹ̀ òwò pátápátá tá a mọ̀ sí bísínẹ́sì tó bá fi lè bẹ̀rẹ̀ lọ́jọ́ Ẹtì ó di dandan kẹ́tì ọwọ́ṣẹ́ wọn. alóore ìgbàládùn oníjọ ọjẹ́ ń gbé ọ nígbọ̀n wọ́ kẹjọ nìyànnà náà ọ̀rọ̀ lórí ọjọ́ Sátidé rè gbogbo ayé ń pè ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ yìí ni Jésù dá wípé bò ń bá kú lọ́jọ́ kẹta dandan ni kò ó tọ́ mọ̀ àbá tó dá lọ́jọ́ ọjọ́ òun ní gbogbo ayé wá gbà wípé àbá àbámẹ́ta ni ojú ayé gbogbo ayé tó ń bọ̀ wá. parí gbogbo rẹ̀ ọjọ́ Sunday yìí ni Yorùbá gbàgbọ́ pé ọjọ́ àìkú ni ọjọ́ yẹn kan ni ọjọ́ kìíní ọ̀sẹ̀ tí Jésù olùgbàlà mi kú ó jíǹde lọ́jọ́ kẹta ni Yorùbá gbàgbọ́ pọ́jọ́ àìkú ni ó bàbá mi parí gbàgbọ́ ni. gbogbo ẹ̀yin èèyàn tí ń bẹ ní àárín ẹni bá ní ti Jésù
gbogbo ẹgbẹ́ olórí rẹ̀. ìṣòlẹ̀ bàbá ló kú o bàbá ló kú Jésù ló kú o ká wá lè yé. bàbá ló kú. Olùgbàlà kú o ká wá lè yé. bàbá ló kú. yóò yẹra wa. ọ̀rọ̀ ara wa ò yẹra wa. yóò yẹra wa. ọ̀rọ̀ ara wa ò yẹra wa. lórílẹ̀‐èdè yìí ó yóò yẹra wa. ọ̀rọ̀ ara wa ò yẹra wa. gbogbo òkùnkùn ẹ lọ gbẹ́jẹ́ orúkọ Jésù kẹ́ ẹ wá ní ìgbà. gbogbo òkùnkùn ẹ lọ gbẹ́jẹ́ orúkọ Jésù kẹ́ ẹ wá ní ìgbà. èyí yóò mọ̀ wá mi bọ̀.